ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá lápapọ̀ gbogbo ẹ̀yàn ọmọ káàárọ̀ oòjíire gẹ́gẹ́ bí mo ṣe ń sọ nínú àwọn fọ́nrán mi ṣáájú mo ní nǹkan tó ń ṣe láàrin àwọn bàbá méjèèjì yìí bàbá wa Aláàfin Ọ̀yọ́ àti bàbá wa Ọọ̀ni Ifẹ̀ mo ní kò kì í ṣe pé ìwà àwọn bàbá wa ló lágbára tó bá òun bí ó bá ṣe wípé àwọn tó ń rí jẹ nídìí ìbàjẹ́ àwọn mọ̀dàrú àwọn wípé ìwúdò àwọn ni wọn ò jókòó tó so àṣírí kan ṣe tú sí mi lọ́wọ́ ni àṣírí àwọn mọ̀dàrú kan ṣe tú sí mi lọ́wọ́ níbi tó ti ń fẹ́ gbowó láti fi ba bàbá wa Aláàfin Ọ̀yọ́ jẹ́ níbi tó ti fẹ́ gbowó lọ́wọ́ kọ̀mọ̀pọ̀ tọ̀hún kàn tí í sí ni òun èsì òun bàjẹ́ bí rẹ̀ so àṣírí tuntun mi lọ́wọ́ ni n tó dájú ni èmi ò kí bá wọn heyàrá tí ò lọ́mọnú fáwọn tó bá mọ̀ mí gbọ́n tó bá jẹ́ olólùfẹ́ mi pátá ni wọ́n mọ̀ so ẹ wá nǹkan fìdílé ẹ tẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ náà ẹ ṣe sùúrù ẹ bá mi ká lọ. Àjànàkú Akéwì ṣe dáadáa lẹ́wà Fáyẹmí ló ń bá ń sọ̀rọ̀ láti UK Nàìjíríà nọ́mbà mi lélẹ̀ ó ní iṣẹ́ kan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ni ìmọ̀ bóyá má bá mi ṣe mi ò dẹ̀ fẹ́ kó pẹ́. Hello bàbá mi ẹ kú ọjọ́ méjì mẹ́ta o ẹ kéré oko délé o mo ṣe gbọ́ voice note yìí ni ó ti yá ìgbín ò rí nǹkan méjì láwọn tọ̀ ohun tá a mọ̀ ọ́ ṣe náà nìyẹn ó yẹ ẹja gbọ́ bó ṣe lọ ẹja gbọ́ nǹkan tó dálé lórí ẹja wọ studio. Ẹ má bínú ó pẹ́ kí n tó dá yín lóhùn iṣẹ́ ni nǹkan tí mo fẹ́ kí ẹ bá mi ṣe ni pé ọmọ Ifẹ̀ ni mí so mo dẹ̀ jẹ́ ọmọ ìkan lára àwọn olóyè pàtàkì lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ mo fẹ́ kí ẹ bá mi ṣe ewu tí ò ní ju bí 10 minutes lọ fún Aláàfin àti àwọn ọba òkè Ògùn torí pé mo rí pé ó lọ sókè Ògùn mo dẹ̀ ń gbà wọn kankan so mi ò fẹ́ kó ju 10 minutes lọ èlò ni tí mo bá fowó ránṣẹ́ ìgbà wo lẹ máa post ìgbà wo ló máa wà available. Hello bàbá mi pípẹ́ iṣẹ́ kò àlẹ́sẹ̀ bá sanwó lè ní báyìí títí àárọ̀ túnla orí màá ní káwọn onílù wá lùlù lọ́la so títí ọ̀túnla ẹ máa gba iṣẹ́ yín bọ́ọ̀rù iṣẹ́ yẹn 450 ni mò ń gbà o 450 ni gẹ́gẹ́dẹ̀ fún mi ní story tó full kan gbogbo ohun tẹ́fẹ́ ká sọ sí wọn so máa ready títí àárọ̀ túnla ṣáìdì bó lọ́dọ̀ yín nífẹ̀ẹ́ sà. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ẹ fún mi ní information kí n bẹ̀rẹ̀ iṣẹ́ lé lórí so máa send account details then àwọn crew mi máa ní kí wọ́n pàdé mi láàárọ̀ la so títí àárọ̀ tún náà everything ti máa ready. Mo ti pe ẹni tí ó máa bá mi ṣe owó yẹn torí pé kò sówó ní Nàìjíríà àkáǹtì mi so ẹni tó máa bá. ẹyẹ méjì ò ń jà sá ẹ ṣe mistake Àjànàkú Akéwì àrùn lẹ ń bá sọ̀rọ̀ iná ńlá gorí ilé fẹjú òjì lórúkọ bẹbẹ Àjànàkú lẹ ń bá sọ̀rọ̀ àní bọ́ sọ́wọ́ alágbèdá ò tẹ́ bá dẹ̀ fẹ́ rójú mi you are free to do so. ẹyẹ méjì ò ń jà sá ẹ ṣe mistake Àjànàkú Akéwì àrùn lẹ ń bá sọ̀rọ̀ iná ńlá gorí ilé fẹjú òjì lórúkọ bẹbẹ Àjànàkú lẹ ń bá sọ̀rọ̀ àní bọ́ sọ́wọ́ alágbèdá ò tẹ́ bá dẹ̀ fẹ́ rójú mi. Okay wow ọmọ onífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ adádé owó rẹ̀ mọ ìpè ọ̀ ní ẹrù jẹ̀jẹ̀ àmọ́ send picture mi sìn picture mi nìyẹn. Bàbá ẹ pẹ́ fún wa mo ti máa owó yẹn máa wọlé láìpẹ́ mo ti confirm ẹ báyìí mo ti ní preference mi yẹn kó bá mi ṣe ẹ máa rí tẹ́ bá ti rí kẹ́ message mi. All right okay sir tó bá ti wọlé màá jẹ́ kẹ́ gbọ́. Àjànàkú Akéwì ọba ń kí ọ oko tó pòrò onílù gbẹdú kì í làlùdànù bíi ti ń kọ́ wọn níjó ní ń kọ́ wọn lórin bẹ́ẹ̀ sì ní ń fún wọn lámọ̀ràn kan àmúkọ́gbọ́n asọ̀rọ̀pagba òwe Àjànàkú ti dá wọn lóhùn bọ́rọ̀ ò bá jòwé ẹnìkan kì í pa ohun tó bá jòun sóhun ló yẹ àfimọ́ ìwé òun Àjànàkú Akéwì káàbọ̀. sọ ẹ jẹ́ kí n gbọ́ látọ̀dọ̀ yín. wọ́n ti lọ́kànjúwà tó ń lọlé àwọn ẹ sọ fún pé bó ṣe lọ náà ni ó padà wálé tálákà tí ń bó lọ́wọ́ ṣèlérí
kó máa rí pípọ́n ojú òun ẹgbọ́n náà kí lóun tó fẹ́ sùn tó jẹkún lọ. So iṣẹ́ yẹn ni mò ń ṣe lọ́wọ́. Wọ́n ti ládé orí la fi mọba fìlà abetí ajá la fi mọba láàfin Ọ̀yọ́ ládé 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 aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin ẹ̀jẹ̀ wọn iye wọn. Bọ́dà mi kò ní bàjẹ́ ẹ wò tẹ bá ti wà lẹ́sgbèsè ẹ bá mi sẹ́ǹdì owó yẹn a tún fẹ́ parí iṣẹ́ yín tó bá ti dàárọ̀ làwọn máa mix ẹ̀ then video fashion náà máa rẹ́dì lọ́la. sẹ́yìn náà ti di báwọn ẹ̀yin náà bó ṣe ń dúnadúrà so ó ń tọ̀ òun tí ì sí ni kò mọ̀ wípé ó ń tọ̀ òun èso oníbàjẹ́ bíi rẹ̀ ń dákọ̀ ẹnì kankan ẹ̀yin náà ti mọ ọkọ rẹ̀ ẹ̀ ti gbọ́ná fọ́nrán yìí so ó ń tọ̀ òun wá bá débi pé ó ń tọ̀ òun wá padà blọ́ọ̀kì ẹ̀ tó ń tọ̀ òun padà blọ́ọ̀kì ẹ̀ tán wọ́n á fẹjọ́ rẹ̀ sọ káàkiri ó lóun fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ gbogbo bó ṣe kọ̀wé ewì tó fẹ́ ké gbẹ̀lẹ́ yìí náà rí àṣírí rẹ̀ ṣẹ̀ tú ni òun náà mọ̀ pàṣípì máa tú bó sì lọ́n fẹjọ́ sùn àwọn èèyàn tó ń fẹjọ́ sùn àwọn olúwo fẹ̀ kan àbádàbà fẹ̀ kan pé kíní kan so kò mọ̀ pé ó tọ̀hún tì sí ni ó tọ̀hún mí mẹ́mi pé kó bá Aláàfin jẹ́ ẹ rí i pé ẹ bó sì ń sọ pé ó ṣẹ̀ lọ sókè Ògùn ni òun fẹ́ kó bá wọn ọba tó kú wà lókè Ògùn àti Aláàfin náà kó bá wọn bà wọ́n jẹ́ so bó sì ń sọ owó tó máa gbà gbẹ̀yìn náà rí níbi fọ́nrán yìí so ẹ̀yin náà ẹ kọ́mẹ̀ntì ẹ share rẹ̀ àṣírí wọn ti tú bẹ́ẹ̀ làṣírí wọn mọ̀ tú lágbára Olódùmarè ẹ bá ń share fọ́nrán yìí ẹ jẹ́ kó kárí ilé kó kárí oko.